Ilẹ̀ Yorùbá pàápàá ìpínlẹ̀ Èkìtì ó tún ti sọ ọba ńlá kan nù pẹ̀lú bí kábíyèsí ọba Emmanuel Adébọ̀wálé Adébáyọ̀ ìyún Elémùrè ti ìlú Èmùrè Èkìtì níjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì bí kábíyèsí ti wàjà báyìí o lẹ́yìn tí kábíyèsí lo ọdún 16 years lórí ìtẹ́ àwọn baba ńlẹ̀. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ọjọ́bọ̀ ìyẹn ọjọ́ Thursday ọ̀sẹ̀ tó kọjá tí í ṣe 30 oṣù karùn-ún tó kọjá yìí ìyún the 30th of May ìní ọba Emmanuel Adébọ̀wálé Adébáyọ̀ ìyún kábíyèsí Elémùrè ti ìlú Èmùrè Èkìtì ló máa dágbére fáyé. Ilé ìwòsàn kan ní ìpínlẹ̀ Èkó la sì gbọ́ pé kábíyèsí ló wàjà sí o. Bó tilẹ̀ jẹ́ pé láti ọjọ́ Thursday ìyún ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tó kọjá tí kábíyèsí ti wàjà wọn kò ṣe ìkéde nítorí pé wọ́n náà ń ṣe àwọn èrò àti àwọn ètùtù kan lọ́wọ́, ṣùgbọ́n tó ti padà jẹ́ kó di mímọ̀ fún gbogbo aráàlú Èmùrè Èkìtì báyìí àti gbogbo ọmọ Yorùbá pé Elémùrè Èkìtì òun náà ti papòdà ó ti darapọ̀ mọ́ àwọn baba ńlá ẹ̀. Fún àǹfààní àwọn tí ó mọ ọdún 2008 ní kábíyèsí ló di ọba ìlú Èmùrè Èkìtì, bẹ́ẹ̀ ló jẹ́ ọmọ ọba Èmùrè Èkìtì tẹ́lẹ̀ ìyún ọba Simeon Amímí kejì tó jẹ́ Elémùrè ti ìlú Èkìtì láàrin ọdún 1953 sí ọdún 1963 gẹ́gẹ́ bí Elémùrè kẹjọ. Ilé-ìwé St. Paul School tó wà ní Èmùrè ní kábíyèsí lọ láàrin ọdún 1955 sí ọdún 1960. Bẹ́ẹ̀ ló tún kàwé ní ilé-ìwé ìṣe Èmùrè Grammar School ìyún láàrin ọdún 1963 sí ọdún 1967. Bẹ́ẹ̀ ló tún kàwé náà ní ìlú Ìjẹ̀bú-Òde lọ́dún 1968 sí ọdún 1970 kó tó di pé ó darapọ̀ mọ́ iṣẹ́ ọlọ́pàá. Kábíyèsí ṣiṣẹ́ ọlọ́pàá ẹ̀ dáadáa o lásìkò tó wà nínú iṣẹ́ ọlọ́pàá, láti ọlọ́pàá tí ò nípò bẹ́ẹ̀ ló gbà ti ṣe títí tó fi fẹ̀yìntì tó dé ipò kọmíṣánná ọlọ́pàá ìyẹn commissioner of police. Kábíyèsí fi ìyàwó sí ẹ̀sáyé ìyẹn olórí Mary Ìyábọ̀ Adébáyọ̀, bẹ́ẹ̀ ni kábíyèsí tó fọ àwọn ọmọ sílẹ̀ wọ́n tó fi sí ayé lọ o. Ọ̀pọ̀ àwọn èèyàn inú ìṣèdárò kábíyèsí, kódà ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí Inspector General of Police ó fàtẹ̀jáde síta o nípasẹ̀ agbẹnusọ ẹ̀ ọ̀gbẹ́ni ọmọọba Múyìwá Adéjọbí láti ṣèdárò Elémùrè tí ọ̀gá àgbà ọlọ́pàá tó sì ṣàpèjúwe bàbá náà gẹ́gẹ́ bí ọlọ́pàá tó farajìn lásìkò tó wà nídìí iṣẹ́ ọlọ́pàá.